bí a bá ń joyin bí a bá ń jàdó. bí a bá ń fi tin ewúrẹ́ jẹ ká o. ká má gbàgbé pé àtìpó lajẹ́ láyé o. a ó wá padà sọ́dọ̀ Ọlọ́run. àdúrà Olúwa tọ̀wọ̀tọ̀wọ̀ bàbá wa tí ń bẹ ní ọ̀run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé. Ìfẹ́ tìrẹ ni kí a ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa lójoojọ́ wa lónìí, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. Mọ́ fà wá sínú ìdẹwò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì. Torí ìjọba ni tìrẹ, agbára ni tìrẹ, ògo ni tìrẹ láéláé. Àmín.
Kristi ti jíǹde kúrò nínú òkú ó sì di àkọ́bí nínú àwọn tí ó sùn nítorí ìgbà tí ó ti ṣe pé nípa èyí ẹni ènìyàn ni ikú ti wá nípa ènìyàn ni àjíǹde nínú ikú sì ti pẹ̀lú nítorí bí gbogbo ènìyàn ti kú nínú Ádámù bẹ́ẹ̀ ni a ti sọ gbogbo ènìyàn di alààyè nínú Kristi ṣùgbọ́n olúkúlùkù ènìyàn nípa tirẹ̀ Kristi àkọ́bí lẹ́yìn èyí ni àwọn tí í ṣe ti Kristi ní bíbọ̀ rẹ̀ 24 nígbà náà ni òpin yóò dé nígbà tí a ó bá fi ìjọba fún Ọlọ́run àní bàbá nígbà tí a ó bá mú gbogbo àṣẹ àti gbogbo ọlá àti agbára kúrò nítorí òun kò lè ṣàì má jọba títí yóò fi gbogbo àwọn ọ̀tá sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ tí ó kẹ́yìn ikú ni ọ̀tá ìkẹyìn tí a ó parun èyí ni ìdádúró ẹ̀kọ́ náà kí Olúwa kó bù sí gbígbọ́ àti kíkà rẹ̀ fún ìgbàlẹ̀ wọn. ìbùkún mi ibi ayọ̀ nígbà wo ni ó rojú rẹ Ọlọ́run. Ìlú mi. Láfi bá ṣẹ̀ṣẹ̀ lọ́ṣọ̀ọ́. Lẹ́kùn rẹ̀ dán fún ìyìn. Ó wà ní ìta rẹ̀. Kà ní àti ojú ìwé oníwàásù orí 3 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 12 ó sọ wípé olúkúlùkù ohun ni àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run, ìgbà bíbíni àti ìgbà kíkú, ìgbà gbígbìn àti ìgbà kíká ohun tí a gbìn, ìgbà pípa àti ìgbà ìmúláradá,
ìgbà wíwó lulẹ̀ àti ìgbà kíkọ́, ìgbà sísọkún àti ìgbà rírẹ́rìn-ín, ìgbà ṣíṣọ̀fọ̀ àti ìgbà jíjó, ìgbà kíkó òkúta dànù àti ìgbà kíkó òkúta jọ, ìgbà fífọwọ́ kóni mọ́ra àti ìgbà fífà sẹ́yìn ní fífọwọ́ kóni mọ́ra, ìgbà wíwárí àti ìgbà sísọnù, ìgbà pípamọ́ àti ìgbà sísátì, ìgbà fífàyà àti ìgbà rírán, fífàyà àti ìgbà rírán, ìgbà dídákẹ́ àti ìgbà fífọhùn, ìgbà fífẹ́ àti ìgbà kíkórìíra, ìgbà ogun àti ìgbà àlàáfíà. Èrè kí ni ẹni tí ń ṣiṣẹ́ nínú èyí tí ó ń ṣe làálàá? Mo ti rí iṣẹ́ tí Ọlọ́run fi fún àwọn ọmọ ènìyàn láti máa ṣiṣẹ́ nínú rẹ̀. Ó ti ṣe ohun gbogbo dáradára ní ìgbà tirẹ̀, pẹ̀lú ó fi ayérayé sí wọn ní àyà, bẹ́ẹ̀ ni ẹnìkan kò lè rídìí iṣẹ́ náà tí Ọlọ́run ń ṣe láti ìpilẹ̀ṣẹ̀ títí dé òpin. Ẹsẹ̀ 12 tí ṣe ẹsẹ̀ tí ó kẹ́yìn. Èmi mọ̀ pé kò sí ibi rere nínú wọn bí kò ṣe kí ènìyàn kí ó máa yọ̀ kí ó sì máa ṣe rere ní àyà rẹ̀, kí Olúwa kí ó bùkún fún ẹ̀kọ́ kíkà rẹ̀. Ohunkóhun ṣe ká lè máa yìn ín lógo lẹ́yìn ayẹyẹ ìsìnkú yìí, kí ọpẹ́ àti ògo kó jẹ́ tiyín, kí ìbùkún kó jẹ́ tiwa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Ẹnì kejì yóò jẹ́ ìránṣẹ́ Ọlọ́run láàrin kọ́nfẹ́rẹ́nsì wa nínú ìjọ àti nínú ìdílé. Àdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa náà lágbára, àwọn abéèrè fún àlàáfíà fún wa ní orílẹ̀-èdè yìí. Bàbá sọ àlàáfíà rẹ kalẹ̀ lórílẹ̀-èdè yìí. Wọ́n jẹ́ arógun, wọ́n jẹ́ karọ́tẹ̀ fún alálàáfíà o. Oní àlàáfíà rẹ ni ìwọ fi fún wa, kì í ṣe báyé sí fún nísìnyí gbà. Àlàáfíà rẹ mọ́jọ́ dágbére fún wa. Ọ̀ṣun state fún alálàáfíà, mọ́jẹ́ kọ́ṣun state gbàlú o. Bàbá wí Iléṣà àti agbègbè fún alálàáfíà, wọ́n jẹ́ kí Iléṣà dàlú o. Gbogbo ìjọ kọ̀ọ̀kan kọ́nìkù síráàfù ní àgbáyé fún alálàáfíà. Jẹ́ ká àlàáfíà rẹ jẹ́ kó jọba. Bàbá àlàáfíà jẹ́ kó jọba. Àwọn ọmọ bàbá wa Adejumo fún alálàáfíà. Bàbá mọ́jẹ́ ká ní wọn dàlú o. Fìmọ̀ wọn ṣọ̀kan o. Lẹ́yìn ikú bàbá wọn yìí kó mọ́ ṣe káfù àkúfà, kó mọ́ ṣe wọnú ìjọ náà, kó mọ́ ṣe wọnú ìdílé náà, kó mọ́ ṣe wọnú ìjọ kẹ́rìbù síráfù ìdásà, kó mọ́ ṣe wọnú ìjọ kẹ́rìbù síráfù gbogbo àgbáyé. Kọ́nà dáàbò bò wá, kó ṣẹ́gun fún wa, kó fún wa lálàáfíà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín. Olúwa Ọlọ́run àṣẹ, Olúwa fi àṣẹ sí àdúrà wa. Olúwa mú ìbéèrè náà ṣẹ, má jẹ́ kó dúró tì wá. Jésù Olúwa wa. Olúgbóyèga Àlàó di Àlàbí sọ́rí Olúgbóyèga Àlàbí. Ìjọba tí gómìnà wa tí wọ́n mú wá ọ̀gbẹ́ni Adégbóyè ó ní kí n fi kíkẹ́ àwọn tí wọ́n pé lágbára Ọlọ́run ìgbésẹ̀ ìpínlẹ̀ àkúfà ní ìwà bàbá rí ní ìdílé bàbá wa Adejumo àti ìjọ Kilarigbo Sẹ́ráfì. Ó wá kí bàbá wa níbi Olúwa Supreme Head of Kilarigbo Sẹ́ráfì Church, bàbá wa Adégbóyèga Àlàó Gbóyèga bí méjì àbí náà pẹ̀lú ọdún mẹ́ta ẹ̀ ṣe ẹ̀wí pé ìpínlẹ̀ Ọ̀ṣun òṣùpá wọn máa lọ. Owó fi ọlá bàbá wa kí gbogbo àwọn alàgbà àwọn etí ewúrẹ́ àti àtúwà níjòkó ní agbára Ọlọ́run
a máa sọ agbára dọ̀tun ní ìgbẹ̀yìn ayé wa àgbá Jésù pàdé àní ṣe lásán àmọ́ wọlé ògo èyí yá báyìí wọ́n máa pẹ́ síra wọn. mo tún wá kí ìjọ́sí ìdá wa ọ̀rẹ́ mi mọ̀ pé àpòsí lẹ́yìn náà ọ̀nàrẹ́bù Timothy owó ẹ̀yẹ ẹ̀ṣin ẹ̀kọ́ àbáṣe. mo wá kí àwọn ọmọ olókùú ní agbára Ọlọ́run inú ọmọ máa dùn ni bàbá ti wá wọ́n ṣe ti wọn ayé gbọ́ ọ̀hún mọ̀ ní agbára Ọlọ́run ẹ̀yin náà ìràwọ̀ yín á tàn á ju tàbá lọ. mo lè rí pé kí ẹ̀dá wa kàdé wa mú torí kò ṣe tó wáyé tí òun kú mọ́ lórí dandan kò sí ká jẹ́ ìlà ń sọ kí Ọlọ́run máa wà pẹ̀lú wa ní gbogbo ìgbà. mo kí àwọn ìyàwó tó fi sílẹ̀ àti gbogbo ẹbí àtijọ́lùmọ̀ tó wà níbí lẹ́yìn Ọlọ́run máa wà pẹ̀lú wa o. mo tún kí àwọn èèyàn pàtàkì lórí àwọn ọlọ́ba tó wà níbi òkú orí adé kò ní wọlé o. mo kí àwọn security operative náà tó wà tòsí tí wọ́n jẹ́ kí gbogbo báyìí kó túbà kó túṣẹ́. mo lè kí àwọn press people náà ẹ kú iṣẹ́ o. mo ká kí náà ní pé adarapọ̀ mọ́ yín inú wa dùn pé bàbá wa wọ́n gbé ògo ìpínlẹ̀ Ọ̀ṣun ga ó lè yàwọ́ náà ní agbára Ọlọ́run èèyàn bíi tiwọn láwọn rí nípínlẹ̀ Ọ̀ṣun tí a jẹ́ kí orúkọ wa tó lọ sókè dáadáa fún rere. mo lè gbà pé gbogbo wa náà ti wà níbí lẹ́yìn a mọ̀ pé jọ́kan tó ṣẹlẹ̀ ló máa kàn wá ṣùgbọ́n wọ́n àjẹkọ́ jẹ́ jìnnà síra wọn kì í ábẹ̀rẹ̀ wa ra pé ọjọ́ tó bá kàn wá kí ni wọ́n sọ nípa wa ṣé dáadáa ni àbí burúkú kí Ọlọ́run jẹ́ kí wọ́n lè wá ní rere kí abọ́jú Ọlọ́run pàdé nígbà gbogbo. mo kí ní akú arẹ́fàràkù Ọlọ́run àwọn àtọ́ asáfẹ́ rere ẹ ṣé. Thank you, sir. We are very ìpínlẹ̀ Ọ̀ṣun. In the next 2 years, we will be feeding the whole world. Amen. What is what I can call a spiritual geometry in the governance of that state. For the first time, adding the 3 Gs, the 3 Boyegas in charge of Ọ̀ṣun. Because His Excellency the current governor is Olaiya. His Excellency the Deputy Governor and Babalakoso Abolori is also Olaiya. And I don't see any say that will match that record. The whole world will look on him. We will want to send our appreciation to the governor. Come and see His Excellency and His Excellency. I want to thank you so much. We want to remember you in prayers. You will excel. Amen. And your tenure will be all the very best. Amen. I'll see you before you go. I know you want to take you out for that commitment. And your judgment is a fine gentleman at least. That's Timothy. So I want to thank you for God bless you.